pẹ̀lẹ́ o MOTUN how market ṣọ́rọ̀ ẹ̀ tí mo ti ń gbọ́ láti jẹ́ mo mọ̀ máa sọ̀rọ̀ nípa ẹ̀ mo fẹ́ gbọ́rọ̀ lẹ́nu Queen Mother fúnra ẹ̀ inú mi dẹ̀ dùn pé IYABO OJO ti jáde lénìí láti wá debunk all your lies and I really don't blame you àwọn gullible people because ṣe aráyìn kan lórí social media space yìí bóyá ẹ ní love nílé ayé yín ni bóyá wọn ò love yín ẹ̀yin náà ẹ love èèyàn kankan ní in your real life tó fi jẹ́ pé orí social media lẹ ti máa wá ń love tẹ́ bá ti wá lẹ́yìn kan I love IYABO OJO I love kinní kan ẹ wá gbé wọn sórí ẹ máa ṣe bí olòṣè máa ṣe pé orí yín ò pé mọ́. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó jáde ó wá sọ̀rọ̀ nípa arábìnrin MOTUN ó fún un lépè ó sọ oríṣiríṣi nǹkan sí arábìnrin yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní wọn ò ní nífẹ̀ẹ́ èèyàn tó yẹ kí wọ́n nífẹ̀ẹ́ ó ní online ni wọn ó ti wá máa sọ wípé àwọn nífẹ̀ẹ́ èèyàn báyìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. àwọn èèyàn ní kẹ́ má love wọn but wọn ní kẹ́ gbé wọn sórí wọn ní kẹ́ má ní ọpọlọ yín intact mọ́ torí pé ẹ fẹ́ love wọn like make it make sense. ẹ̀yin tún ṣe fans page ó forúkọ IYABO OJO fi ṣe fan page ó tún láyà ẹ̀ tún dájọ́ ó tún gbàjọ́ lọ́wọ́ ó tún kájọ jẹ MOTUN àgbà yahoo ẹ̀yin tún yàwèrè yàtọ̀ o àwọn kan torí pé ó fi orúkọ IYABO OJO ó fi ṣí fans page àwọn kan àwọn àgbàlagbà àwọn mọ́mì àwọn táwọn kan pè ní àǹtí mi táwọn kan máa ṣe àǹtí mi ẹ tí ì sẹ́ndì owó oúnjẹ sí mi ẹ tí ì ṣe ẹ tún wá lọ ń dájọ́ wọ́n lẹ tún dáwọ́ birthday IYABO ti jáde lẹ́nu ó ní wọ́n fóun lówó kọ̀ọ̀kan ó ní wọ́n ra gift fún wọn lẹ dáwọ́ birthday ìmí ìlara yín ìyá ẹ̀ ṣe birthday ilé ẹ̀rọwó ráìsì bag of rice gan ẹ̀rọ ránṣẹ́ sí ìyá yín ẹ̀ ń dáwọ́ birthday fún celebrity orí social media ẹ̀ tún dáwọ́ birthday fún àrí péjì mí lára yín ilé yín go tòrò ẹ̀yin tún ya wèrè yàtọ̀ o MOTUN àgbà yahoo àbúrò Àgbàlá Gébú o tún sáré kó wọn jọ within 3 months láti December síbí o ti sáré gba mílímìlì o ti cash out bí olórí ibú IYABO ti jáde o ẹ̀yin tẹ̀ sí lórí live trendy lẹ́ni ẹ miss IYABO ti jáde ó lóun kan pa ẹjọ́ o ọmọ kan nípa page tó ń ṣí wọ́n ṣí fan page òun ò dẹ̀ lè ní kó má ṣe fan page ṣùgbọ́n àṣẹ fan page torí pé ó fẹ́ fi kówó jẹ ni ó fẹ́ fi gbá àwọn èèyàn wá ń gbá àwọn èèyàn lọ́tún lọ́sì ó tún láyà ó tún sọ̀rọ̀ pé ẹni tó bá fẹ́ bá ẹ fa ẹjọ́ kó gbalé ẹjọ́ lọ ó yá wèrè o wẹ́ẹ́ làwọn tó dájọ́ sí ẹ lọ́wọ́ ni torí àwọn kan wà tẹ́ pé owó wọn owó ògùn ni wọn bí ìyá ẹ ta ló tẹ̀ máa dájọ́ sí yín lọ́wọ́ lórí social media ó yá wèrè ni àgbà tó ẹ pé àwọn tó rí wọn ò pé náà ló kó sábẹ́ ìbọn amárí bó ṣe máa ń sọ̀rọ̀ sáwọn ènìyàn anyhow like who the heck are you wọ́n ti ní kó má sùn mọ́ premier ẹnu ẹ̀ padà kan pẹ̀lẹ́ MOTUN tó bá rí bákan náà ish.